ti sọ nípa yín náà wọ́n ní tí n bá ti dọ́dọ̀ yín báyìí pé gbogbo nǹkan tí n bá bá wọn lè ṣe fún mi ni. mélòó láti ṣe fáwọn èèyàn láti ṣe fáwọn kódà àwọn aráàlú òyìnbó gan tún ràn wọ́n lọ́wọ́. kí ni mélòó la ṣe àwọn tá a fún 10 million fún ẹni tí mo fún jù ní 5 million. báwo sí ó ti kà tí wọ́n ń pè mí láti bó ti sú mi ó fẹ́ di new taker. ó ti di new taker kì í ṣe pé ó fẹ́ di ó ti di new taker. kí n fọkàn balẹ̀. kápẹ́ bí irú ìjẹ́jọ́ rẹ ló wá ń sìn máa wọlé máa jáde fún mi bọ̀ mí pé àwọn project kan wà tí mo kówó lé ó fẹ́ jẹ́ kí change ṣe díẹ̀ àwọn tó bá máa fi tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì pè mí. o lè rán mi létí. ó ti di new taker báyìí. ó ti di new taker ṣé pé o fẹ́ di new taker ó ti di new taker. ó kàn lè máa wọ pé environment tí mo ṣe wà bí ó jẹ́ environment ó wà peaceful ó kò sáré gbé cool tó jẹ́ lẹ́ẹ̀. mo nílé sí Èkó náà mo nílé sí Lẹ́kì. wọ́n ròyìn nínú dàdí wọ́n ti ròyìn. mo nílé sí Lẹ́kì mo nílé sí Ìkẹjà GRA Ìkẹjà ní òkè ń ṣe ẹ̀hẹ́n ọmọ wa lè kó pọ̀ ariwo mọ́tò èèyàn wọ́n ti bí a ṣe sọ̀rọ̀ gẹ́lẹ́ náà mo ti bá yìí. mi rárá jókòó sí so bá fi máa rọ́ṣẹ̀ méjì pè mí. o ti di ní tẹ̀ka. o ti di ní tẹ̀ka má sọ pé o fẹ́ di. ó tẹ̀ka mi. o ti lọ ládùúgbò. o ti di ní tẹ̀ka. ṣàánú ẹ̀yin oníṣẹ́ ọwọ́ bóyá náà ló tún pè mí yẹn because bọ̀bọ̀ tí mo ní kó bá mi ṣe èsì yẹn kò ṣe dáadáa òun náà ni ilé ti pa ọ́ nìyẹn owó yẹn ló wọ lọ́rùn bọ̀bọ̀ yẹn mo ní kó wá bá mi tún èsì yẹn ṣe gáàsì yẹn ò ṣe dáadáa mo dẹ̀ sanwó gidi fún ara kan tó fẹ́ bẹ́yìn náà sọ nìyẹn ẹ̀yin náà wò lórí sáìtì tí mo sọ kékeré bá mi ṣe bọ̀ ẹ̀yin náà ẹ wò bí sáìtì ẹ wò bọ̀ ṣe síbẹ̀ ilé mi tó wà lọ́lọ́ọ̀dá nǹkan tó ṣe síbẹ̀ mi ò láìkẹ́ the same thing tó wà lákòbọ̀ náà mo the same complaint náà mo tún complaint lórí ẹ̀ náà ẹ má bínú o ṣé ó ti sú yín kájọ iṣẹ́ papọ̀ ni. rárá sà. tí ó bá wá sú yín kájọ iṣẹ́ papọ̀ ẹ bá mi ṣẹ́ mi bí iṣẹ́ náà then tó bá yẹ pé àwọn ọmọ iṣẹ́ tẹ̀ ń kó sí site náà competent ẹ dá wọn nù kẹ́ pẹ́ lómi síbẹ̀ because mi ò fẹ́ bá yín jà tó lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa ń pọ́n mi lé ẹ máa ń yẹ mi sí mi ì fẹ́ kí n máa gbé mi àti yín kọlu ra wa but tí n bá rí i pé nǹkan tí mò ń sọ fún yín ẹ tọ̀nà pẹ̀lú mi máa wojú yín àbí ṣé mo jẹ́ yín lówó kan tẹ́lẹ̀ ni. ẹ dákun má bínú ṣe rí ẹ wò ṣe rí rọlẹ̀ tó wà ń bẹ ni pé àwọn ọmọ yẹn pẹ́ kàn jíṣẹ́ kẹfà láàrin ìṣẹ́jú kan sí méjì báyìí ẹ ní máa tí wọ́n máa ṣe wọ́n á ti sin tó wọ̀n especially tí wọ́n ń pè ní Kàbírù yẹn Kàbírù ni kò ní jẹ́lẹ́rù òru á máa dé sọ́ọ̀bù á máa bá gbé jẹ but this time ẹ máa gbélé gbọ́. ẹnjìníà àwa wílé yìí tẹ̀ ń wí yẹn tẹ bá náà àwọn ọmọọṣẹ́ tó ń competent tó ń comply pẹ̀lú yín then ẹ lé wọn dànù ká ẹgbẹ́ lómi síbẹ̀ náà. okay sir ṣé bẹ́ẹ̀ mi ìjà kí tó rówó náà èmi náà ṣe kí tó rówó ni then àwọn ọmọ yẹn náà wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ bí kán máa tẹ̀ka lé lówù wọn tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ èèyàn máa ń ṣe kó tó rówó ni náà àwọn fẹ́ máa gbáyàn lójú kó máa ṣe ránù kó tó mẹ́kọ̀ wọn kó yẹ kó rí bẹ́ẹ̀ o and because bẹ́ẹ̀ ṣe mú mi tèmi náà ṣe mú yín mo ṣe wò pé a lè jẹ́ rárá wa náà but tí mo bá ti rí pé ẹ wà tọ̀nà pẹ̀lú nǹkan tí mò ń sọ ẹnjìníà máa wojú yín. most àwọn ọmọ yẹn wọn ò rí láti ṣe anything mọ́ bí kò máa tẹ̀ka lówó wọn. wọ́n kọ́ fún ọ lọ́sítù ni wọ́n kọ́ fún ọ lọ́sítù pé ọ̀lẹ́kùjẹ́ wọ́n kọ́ fún ọjọ́ tán lọ lé ìwòsàn ni wọ́n kọ́ fún ọbí brasamo àti fẹ́síkì. ẹ má jẹ ká jà. àyà mi jẹ ọ̀gá ẹ̀dá pẹ̀lú tó dúró lọ. nípa owó tẹ̀sán ókè sá máa ṣe owó ẹ̀sìn ókè sá tó jáde àti kí sáré kọjá ká dára Popsi ọmọ 18 years máa lóun fẹ́ lo p-dot a máa rí ẹ. lórí nǹkan tẹ́ bá mi sọ òun ni mo wá fún owó tá a jọ sọ. ok àmọ́ akí ló ń darí láàmú
àní mo ṣé bẹ́ẹ̀ mi mo ní màá fún ẹ o nídìí tó bá ti ṣe kí máa pè ẹ kó wá gbà á. mélòó èlò ni 2.5 million. sí tí àwọn pé mo ní mo fẹ́ di ní tèkà ó tèkà ó ti sùn wọ́n ti fi mí ṣe yẹ̀yẹ́. àló ti di ní tèkà má máa sọ pé mo fẹ́ di ní tèkà ó ti di ní tèkà. mi ò fẹ́ kí n dé láyé kí n bọ́ọ̀bù lọ ní. nǹkan tó ṣẹlẹ̀ fún mi pé mo ní mo kó owó lé àwọn iṣẹ́ kan àwọn project kan. wọ́n bá mi gbé ọjà bọ̀ láti China. Wọ́n bá mi gbé bọ̀ láti Taiwan. Wọ́n bá mi gbé bọ̀ láti US. So gbogbo àwọn ọjà yẹn pátá gbogbo kọ̀ǹtẹ́nà yẹn ṣì wà lórí omi. Kò tí ì ṣe tó dé sí kò nù. So ohun kan tó jẹ́ kí gbogbo ẹ̀ kówó yẹn. Bá ti pẹ́ ti pẹ́. Nítorí wọ́n ti fi mí ṣe yẹ̀yẹ́ o. Wọ́n fọkàn balẹ̀. Torí gbogbo àwọn tó ń sọ tó ń fẹnu ṣe kíní kan ẹnu tí gbin wọn fi gbóhùn ṣàwọn sì ń bọ̀ wá fi gbóhùn lẹ́yìn. Wọ́n là ní olófọkàn balẹ̀. Tí àwọn ọjà yẹn bá ti lè wọlé lé ní báyìí àárọ̀ ọ̀la. Nítorí ó ti ká ìdí sùn. Bàbá rẹ̀ ní pọ́psì yìí. Bàbá ẹ̀ ti ya rè. Ó wà máa parọ́ fún àyàn pé òun lòun kọ́lé. Á náà lòun. Màá dẹ̀ lọ kóbá. Màá make sure pé mo kóbá lọ́dọ̀ landlord ẹ̀. Ilé onílé. Ìwọ tó ní nǹkan kan tẹ́ pé èmi mo máa ń. Àwọn mi ló ti máa ń tọrọ gàrí. Ẹ máa hùn kan yín fún gàrí. Yín fún lágolo ẹ̀wà. Yín fún lágolo ráìsì. Wọ́n máa ṣe báyìí. Wọ́n máa ṣe. Ní kò bọ̀. Èmi ní kò bọ̀. Yes, sir. Before I tell you first. Because àwọn tí mi yẹn sẹ́ẹ̀ kẹ́kẹ́ tó lè fi kankan tó wá tún jẹ́ bí adùn ọbẹ̀ ẹ̀ tó fi iyọ̀ tó fata sí ẹ wo bí áàkì yẹn fat nǹkan tẹ̀ ẹ̀ dúró sí. Ó ṣe rente bí oníṣòwò. Ó jẹ mí inú mi dẹ̀ dùn àkọ́tún máa ń sọ nìyẹn pé kíyàn bára wọn sọ̀rọ̀ kíyàn dẹ̀ jọ gbọ́ ó dà gan and moreover gan mi ì mọ nǹkan tẹ́ ẹ ṣe ó kàn láìkí ni Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́ràn fún lára Ọlọ́run ni because tẹ́ bá ṣe nǹkan mi gbà mí kí n tí ó ṣì wà máa rú lẹ́ẹ̀mejì ẹni yìí à ń ṣe lọ́run kí ó dẹ̀ ń dárí jọ wa. Àwọn nǹkan tí mo kàn try láti ṣàkíyèsí ní site ni pé there's a guy tí bíi pa yín yẹn tẹ́ máa rán káàkiri yẹn òwe ní site kò sí. Kábírù kò ní jẹ́lẹ́rìí òru wọ́n ti kábàárà Kábírù ń gbòòrò ayé wọ́n ti fi wèrè wó wèrè wọ́n ti lé dànù ọmọ tí ò níbi tí ò níran tí ò lẹ́nu kankan tẹ́ pé bàbá rẹ̀ gan ṣúbẹ̀ kàtà sí gan kò tó wọ́n jẹun ìyá rẹ̀ gan òkìtì ń tà gan kò tó wọ́n mú kò sí ń bá múlẹ̀ bí ẹgbẹ́ su ó ti lé dànù kó má ba ṣe tèmi jẹ́ lọ́dọ̀ yìí tẹ́ ṣàánú mi tẹ́ ń gbéṣẹ́ fún mi ẹ ti máa ṣàánú yàn ní gbéṣẹ́ fún yàn ẹ bá ti rẹ tí ó yọ rẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ẹ yọ wáyà rẹ̀ dànù. Imagine ẹ̀yin náà wà yóò bá ní bọ́ńbà bíyàn kí ẹ̀ náà tún ra ìlú. Bẹ́ẹ̀ ni o. Àwọn tẹ́ ẹ̀ ń wò iná àánú kì í ṣọmọ lówó òye máa ń sọ nǹkan láti kékeré tá a fi wà ní skul tá a fi ṣe tán skul pé ọmọ àtàpàtà ti lè mi ò lágbára Ọlọ́run ọmọ tèmi bá bí wọn á pèrè àwọn ọmọ olówó àwa náà kọ Ọlọ́run ló bá wa dé ládé because life tá a wà yìí ó kéré gan ó kéré gan kí ẹ̀ ṣáà máa ṣe dáadáa àwa náà ṣàkí ni àmúlátòkè náà àwa náà bẹ̀rẹ̀ láti fi kàn and we thank God today àwọn náà dẹ̀ tó lè máa pè ọ̀rọ̀ ránṣẹ́ tó lè máa fún ọkùnrin tó lè máa fún obìnrin tó lè ṣe fẹ́ bí àtàrà ọ̀rẹ́ ojúlùmọ̀ àánú làwọn náà rí gbà lágbára Ọlọ́run tó ń ṣe tèmi rọrùn kò ní kọ́fẹ́ yìí náà. Àmín o. Ẹ ṣe gan ẹ dùn gan ẹ impress. Ẹ mọ̀ pé ẹ̀dá máa ń gbìyànjú ni Jésù olùgbàlà babalẹ́dẹ̀gùn ni máa ń déyànjú ládé. Lórí àdéhùn tẹ nǹkan tẹ sọ fún mi náà ni owó tẹ ní. Okay
ní ìgbàgbé tó mọ̀ pé ìjọ tó wá mo láwọn kọ̀ǹténà ó wà lórí omi wọn ì tí ì dé sẹ́kọ̀ọ́ tán máa dé ní kí n lè lóní 3 million. ẹ yé parọ́ jàre ṣé sàbíkò ti sọ gbogbo ẹ̀ fún mi ni. pé kí ni. ilé ẹlẹ́yìn lẹ́kọ́ lè ilé pẹ́pẹ́ rẹ́ǹtì tí mo lè yín dànù. bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ mo ti rẹ́ǹtì ẹ̀ tó sọ pé mo rẹ́ǹtì. ẹ disappoint mi o. pé kí ni. tí mo ti dẹnu gbà pé ó ti kà tí mo wà mo fẹ́ kúrò mo fẹ́ di ní ìtẹ̀ka ẹ wá disappoint nígbà tí mo fẹ́ lè ṣe kí lẹ sọ fún mi pé. ṣé mo sọ fún ẹ pé mi ì lè ṣe ni wàá ní sùúrù kọ̀ǹténà tí mò ń expect pé. fake life lẹ́ ń ṣe. jẹ́ kúrò wájú mi. kúrò wájú mi lówó kankan ni. mo ní kò fún ẹ wà lo fake life. màá di ajá sí ọ. tó ti ń gbọ́ màá di ajá sí ẹ sí. tí mo ti sọ pé mo yẹ di. tó ti gbọ́ bá já ṣe ń gbó. ẹ disappoint mi. jáà tí mo. wọ́n ní já kiri. ó ṣe dúró. Ọlọ́run jẹ́ gbá bàbá yìí. Ẹni àwa lọ, ó ní ọ̀nà láàbù, ẹ̀yin gangan mo wá wá. Ẹ wo, àwọn eléèbò máa ń sọ nǹkan wá ní there is fire on the mountain. Rọ́rọ́rọ́, fire ń bẹ lórí mountain bàbá. Sàkáàbì kí náà ń pè ẹ́. Àná ẹyẹ máa pè ní Sàkámú. Tẹ́ ẹ bá fẹ́ pe Sàká, ẹ máa fi bọ̀dá sí. Ẹ mọ̀ kan, ẹ mọ̀ pé àwọn olóyìnbó máa ń pè kan ní title, tí wàá pe Mr. Mrs. Bọ̀dá yẹn ni táìtù tèmi bọ̀dá Sàká. Ó mà ga ọ. Ó dà bọ̀dá Sàká èwo la tún rí gbọ́. Náà yà tọ́kì. Ẹ wò ilé yìí wọ́n ti fẹ́ gbalẹ̀ yìí mọ́ yín lọ́wọ́. Ilé wo? Kò ń ṣeré tó wà ní agẹ́ṣiṣẹ́ àrin fáyọ. Ilé tó wà ní sàlẹ̀ odò tí Popsi àbí kí lórúkọ ẹ̀ tó ń gbé. Tí mo ní kó máa bá mi ṣàkóso ẹ̀. Bẹ́ẹ̀ ni. Popsi máa ń parọ́ àná òun lòún kọ́lé. Mo sì mọ̀ pé ilẹ̀ nílé. Mo mọ̀ ó tún máa sọ pé òun fẹ́ yá àwọn èèyàn lówó òun fẹ́ yá wọn lówó. Mo ní àjọ ń gbé ládùúgbò ọ̀rẹ́ mi gan ni ó máa ń ṣe wá sọ mo ní èmi ò wá sọ fún láńlọ́ọ̀dù ẹ o kó tó di pé gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ o. Ìyẹn ni pé owó Yorùbá ní pé tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ó máa ń dọ̀ṣẹ́. Bẹ́ẹ̀ pé mo ti mú bí ọmọ ìyá mi kájọ mọ́ ṣe dáadáa pẹ̀lú ọjọ́ orí ẹ̀yẹn. Ẹ̀wẹ̀ máa mú bàbá rere ní o bàbá rere ní yó. Ẹ wò bí mo ṣe ń gbọ́ gan mo gbọ́ pé ó fẹ́ parí bí sọ̀rọ̀ bá fi parí òun jogun lé yẹn. Mo tẹ̀ mí ti sọ tèmi fún yín o bó àbọ̀rọ̀ à ń sọ fọ́nrán lọ́ọ̀dì ẹ̀yin lẹ́mọ̀ yókù. Bọ̀dá Sàká. Lórí ogún mi. Popsi! Tani tó ń pariwo Popsi gbogbo ẹ̀rẹ́ wù. Popsi, ẹ káwọ̀. Sọ fẹ́ mú bọ̀ kíkẹ́ máa gbé microphone àbí bagaphone pé mò ń bọ̀ sínú ilé mi. Irọ́ ṣe mọ̀ pé tẹ́ ọ bá ti ku ọ̀sẹ̀ kan tẹ́ ẹ̀ ń bọ̀ lẹ́tí máa ń pè àmọ́ ń bọ̀ ọjọ́ Sunday. Ó dà pé nǹkan ṣe yín kí mo tiẹ̀ pọ́n ẹ lé fún. Ó dà pé nǹkan ṣe ẹ́. Landlord mo wà òkè mo kò sí nǹkan tó ṣe. Ó wà òkè kọ́sí tó bá wà òkè òun ni mo bá mi sọ bó ṣe bá mi sọ yẹn. Ṣé kò ṣe ẹ́? Ó dá ẹ lójú nǹkan tí ń ṣe ẹ́. Kí lẹ ní? Bẹ́ẹ̀ni kọ́sí tí kò bá ṣe ẹ́ wọ́n lọ sọ fáwọn èèyàn pé òun pariwo káàkiri òun tẹnu bọ́lẹ̀ káàkiri pé ìwọ ló nílé o pẹ́pẹ́sẹ́ o ìgbà tó ń kọ́ gan o mọ nǹkan tó fèsì lórí ẹ̀. And then secondly wọ́n náà tún sọ pé inú ilé yìí o fẹ́ máa ṣètò ẹ̀yàwó ó dà pé nǹkan jẹun lórí ẹ̀. Because tí kò bá máa jẹun lórí ẹ̀ ìwọ kọ́ ló nílé mi ò fún ẹ láṣẹ kó máa ṣe yàmàyàmá nu ilé mi ó wá gbalé ń bí ni. Ẹ̀yàwó ta ni mo yá lówó ta ló ń sọ gbogbo iṣẹ́ Sàbíkò nìyí. Èyàn kì í bá nítan kó fa nítan yá èyàn jẹ́ kí n jẹ́ akérèmọdò nídìí kẹ́ni bí mo ṣe kéré tó yìí èmi mo sì nílé mi mo láṣẹ I'm talking mo láṣẹ lórí ilé mi and láti ní lọ mo fún ẹ ní 7 days. 7 days kẹ̀ kí ni mo ṣe fún yín. Tí mo bá tún wá nulẹ̀ tí mo gbé nínú ilé èmi àtàwọn ọlọ́pàá kìtẹ̀ mo gbé dáná àwọn
àwọn onílàlà lẹ́nu wọ́n máa nà ẹ́ bí kòkó ni. láńlọ́ọ̀dù ẹ má bí táwọn wo ló wá ń fún yín ní láńlọ́ọ̀dù. láńlọ́ọ̀dù. ẹ o ta ló wà bẹ́ẹ̀ náà. láńlọ́ọ̀dù. iṣẹ́ bí dọ̀tí àti ìsàbíkó ni. irú ìgbésí ayé rẹ̀ irú fake life wo ni mò ń lè nǹkan tí mi ò lè ṣe lógún ọdún tí màá máa sọ pé mo yẹ nìkan 5 million mo yẹ nìkan 10 million ní ìwà èmi gan ò rí 10,000 àbọ̀mọ pídọ̀tì burúkú tí mo promise pé mo fẹ́ fún àbúrí ọmọ ló mú mi tó wà lọ ń sọ fún Sàbíkó pé kí n débi tí láńlọ́ọ̀dù fi gbọ́ tí láńlọ́ọ̀dù fi lé mi kúrò nílé orí ọmọ pídọ̀tì àbọ̀ abálọ̀rọ̀ pídọ̀tì bó mo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ tá mo fẹ́ lọ àbí kí n lọ ọ̀dọ̀ apá ni apá náà ń ṣe èèyàn gidi apá yìí ń ṣe èèyàn rè wọn bá tọrọ kọ́bọ̀ tó lú ẹ yóò tún máa mú mọ́lú ẹ lára nílò ọ̀dọ̀ bọ̀dá Sàká bọ̀dá Sàká kí ló dé tí mi ìró náà ọ̀dọ̀ bọ̀dá Sàká bọ̀dá Sàká náà ò ṣe èèyàn tó gbádùn máa máa dàlúrú kiri tó lù ọ́ bá sì bá dàlúrú kiri nísìnyí yóò bó mo ṣe fẹ́ ṣe kò sí wàhálà ẹ̀yìn pé babaláwo òkà ní yàrá kan tó tiẹ̀ lè fi mí sí kí n gbé lọ́dọ̀ tí ń fi ṣàwójọ fi lọ gba yàrá kan ní bó ṣe kú mọ́pà yìí ni bó ṣògùn dípẹ̀ yìí ẹ jẹ́ n pé babaláwo òkà gbogbo àwọn apá dídí sí ti mú ara ẹ̀ gbogbo àwọn apá dídí sí àwọn bọ̀dá Sàká wọ́n ń ṣèyàn gidi jáde lọ́dọ̀ babaláwo òkà ẹ jẹ́ n pé babaláwo òkà mo tún ju fóònù sí dá.